Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ ẹ̀ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. Security alert láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní ká fún gbogbo yín ní security alert tó ṣe kókó, tó ṣe pàtàkì, tó ń wúlò, tó máa wúlò lọ́wọ́ báyìí. Ọmọ Yorùbá, a kú dédé àsìkò yẹn ènìyàn wa. Ẹ má bínú pé mi ní fẹ́ kí n dáadáa púpọ̀ láyé tó pé kí ni this is a very serious issue. This is a security alert. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé mo kí mo sọ fún yín? Mo ní nígbà tí wọ́n jí àwọn èèyàn gbé ní Ayùn rẹ̀, àwọn local security lọ bẹ̀. Bàbá olóyè Sunday Igboho náà wọ́n dá sọ́rọ̀ ẹ̀ débi pé tọ́lọ́run fi jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Now, mo sọ fún yín, mo ní bàbá wa olóyè Sunday Igboho wọn ò dalẹ̀ anybody. Ẹ wá gbọ́ tí wọ́n tún ṣe báyìí. Lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ sí ní fi mú fílẹ̀, mo sọ fún wa, mo ní wọ́n discover hideout 3. Àṣé yẹn tiẹ̀ kéré. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ sọ fún gbogbo àwọn fámìlì yín kó má wọ kẹ̀kẹ́ napep lásìkò tá a wà yìí kó má dábàá pé wọ́n fẹ́ wọ kẹ̀kẹ́ márúwá. Fẹ́yìn tó bá mọ̀ nǹkan tó jẹ́ kẹ̀kẹ́ márúwá tricycle, ẹ má dánwò because gbogbo according to what I gbọ́ intelligent àwọn kẹ̀kẹ́ márúwá wọ́n ti de IED sí ọ̀pọ̀lọpọ̀ wọn lára. Kí ni túmọ̀ IED? Òun ni àdó olóró táwọn èèyàn máa ń dè mọ́ra tàbí tó máa ń rìn mọ́lẹ̀ pé tó bá fi lè dùn bí téèyàn wà ó máa fa ẹni ẹ̀yà pẹ́rẹpẹ̀rẹ ni. Lásìkò ìbáyìí wọ́n ti rí pé kò rọrùn fún àwọn ọmọ wọn láti wá máa pàwọ́ iye wa mọ́nu ilé. Kí ló wá lò báyìí? Wọ́n lo transportation. Ẹ̀yin tẹ́ bá wà ní church, tẹ́ bá ti rí pé márúwá kan ó ń approach tó ṣe bẹ́ẹ̀ ní bóun bọ́ọ̀lì service àbí kankan, ẹ tètè dá ẹ̀yìn ìbọn sókè kẹ́lé kẹjẹ tó bá possible gan ẹ̀yin akọni tó wà ń bẹ̀ ẹ rà á lẹ̀ kẹ́lẹ̀ gbé jùlọ sí márúwá yìí because according to information tá à ń gbọ́ nísìnyí kẹ̀kẹ́ márúwá ni wọ́n fi operate sí. Ṣé mọ̀ pé bàkan ni wọ́n lo drone? Bàbá wa olóyè Sunday Igboho ní ká sọ fún yín wípé ẹ avoid kẹ̀kẹ́ márúwá. Kódà ẹ̀yin tẹ́ ń lọ sí Ìrìlátúndé Kọ́dírì tàbí ẹ̀yin tí ẹ fẹ́ lọ kírun àsùbá tàbí ẹ fẹ́ lọ ṣe anything, ẹ rí dájú pé ẹ jẹ́ kẹ̀kẹ́ márúwá kó wà ní sàkání yín. Tẹ́ bá rántí a pass intelligent kan náà níbi àbí about 2 weeks ago sí 3 weeks ago tó bá ti jù bẹ́ẹ̀ lọ. Ta sọ fún yín pé ẹ má jẹ́ kí anybody charge nílé yín. Anybody tó bá ní ẹjọ́ kò bá jẹ́ neighbor ẹ, ó jẹ́ Yorùbá, ó jẹ́ Ìgbò, kò kàn ẹ́. Lásìkò tá a wà àwọn agent ti pọ̀ lẹ̀ débi pé tí o bá lọ fẹ́ charge fóònù ẹ lọ́dọ̀ ẹ tó bá di kàráǹgídá pé o fẹ́ tijú ẹni yẹn tó o bá kò ka owó fún kó lọ ra charger ó gbọ́ tàbí kó fún lówó kó lọ ra power bank táyì ẹ̀ bá yọ tó bá wọn ẹ̀ kó ṣoore tipátipá ni o. Ẹ má jẹ́ kí anybody wá charge lè yín mọ́. Ní church tí large congregation wà, anybody tó bá lọ fẹ́ charge power bank ẹ má gbà láyè. Kódà
kò bá jẹ́ laptop ẹ má gbà láyè, kò bá jẹ́ mobile phone ẹ má dánwò torí pé kí ni àwọn ọ̀nà tó ń lò láti di àdó olóró nísìnyí nìyẹn. Kódà táwọn kan bá kó àgé wá sí mọ́ṣáláṣí tó láwọn fẹ́ fún mọ́ṣáláṣí ẹ má gbà á. Ẹni tó bá fẹ́ ra àgé fún yín nísìnyí kó tẹ owó sẹ́yìn àfáà ẹ lọ rà fúnra yín. As a matter of fact, anything electronic lásìkò táwa yìí ẹ yẹra fún. Tẹ́ ẹ máa lọ títì táwọn kan máa sọ fún yín pé ẹ ká fún pé ṣéṣètì ẹ lọ kẹ wọnú márùwá yìí kẹ ká fún yín ní lift ẹni yẹn lọ kú yín. Ọmọ Yorùbá ẹ má sọ pé ó lè sọ ní Ìgbòho sọ o. Ṣé mọ̀ pé bí bàbá wa ṣe ń sọ látijọ́ ọjọ́ iná nìyẹn tínú ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé information ò sì máa bọ́ sáwọn lọ́wọ́ kí ló tó ń jẹ́rù ẹ̀tọ́ ló bá ránṣẹ́ nìkan ló máa ń dúró tì. Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwa ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tẹ́kọ̀ olódìrí ràn wọ́n níṣẹ́. Àwọn tó rán níṣẹ́ yẹn kò ní fi wọ́n lẹ̀ ó máa pọ̀ wọ́n tó máa dúró tí wọ́n wámúwámú. Yes, kẹ̀kẹ́ márúwá òun ló fi ń ṣe bí nísìnyí. Tẹ́ bá yẹnu inú gbó tàbí àwọn kọ́kọ́ òrọ̀ wọnú ìlú yín tí wọ́n tó márúwá jọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ mú ìyàwó àtọmọ yín kẹ́ fi agbègbè yẹn sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá tún ayé wá ẹ máa tẹ̀lé òótọ́ ọ̀rọ̀. Information tí mo mú wá nísìnyí ọ̀nà owó mo fẹ́ fi pawó no. Nítorí ìfẹ́ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tọ́ ní sí gbogbo ọmọ Yorùbá òun ló fà á tó fi pass information yìí. Mo lè fẹ́ ká mọ̀ kọ́kọ́ o àwọn bàbá wa yìí wọ́n ní sọ̀kọ̀ tí wọ́n rí o. Tẹ́ bá wọ́n ti dáadáa bàbá wa emeritus merited intelligent distinguished loyal royal dependable royal professor Adébánjí Akíntóyè Stephen ọmọọba ni bàbá. Wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní intelligent report tó tẹ́ àwọn lọ́wọ́ ni wípé àwọn leaders wa nílẹ̀ Yorùbá àwọn ló fẹ́ bẹ̀rẹ̀ sí nípa ó dẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn lọ́balọ́ba wa. Yes, látòrí ọba allegedly ìsínbẹ̀ gbọ́ isọ́ wọ́n ní lẹ́yìn ọba àwọn religious leader lẹ́yìn religious leader wọ́n á bọ́ sí àwọn elites bí àwọn big businessmen tọ́ríkọ̀ tó ń lọ lù tí wọ́n dá sí. Elite kọ́ tó wá fàbọ̀ sí ọ̀dọ̀ àwọn olóṣèlú gbogbo wọn ló fẹ́ serve the breakfast round. Ọmọ pàwọ̀ ọmọ Yorùbá a bọ̀wọ̀ fáwọn àgbà wa gan. Àdàbí àwọn tó ní àwọn Ìgbò tó ń fipá jí bàbá wọn. Ẹ lè rọmọ Yorùbá kó dówó wò láyé káfàdà. A gbọ́dọ̀ jẹ́ kí ìkọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ má jẹ́ ká dáadáa olóyè Sunday Ìgbòho nìkan. Ìdí nìyẹn lára àwọn ìdí tá a ṣe ń bẹ bàbá Tinubu pé ẹ tètè bá wá jọ̀wọ́ security ilé fún olóyè Sunday Ìgbòho nǹkan lè ṣe the right thing at the right time. Ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀ ń sìn ń tó ṣẹlẹ̀ ń di àpẹ́ àwọn local security tó fẹ́ according to intelligence agada according to the report/intelligence we gathered we realize that wọn ò bá máa rí ìkọ̀ yẹn gan ṣe torí tó fi wà ń bẹ̀ yẹn tí wọ́n fi ń ṣe gbogbo òye tó ń ṣe yẹn á fẹ́ tó 1 to 2 hours. Ẹ imagine bóyá ẹ ti gbé helios fáwọn local security àbẹ̀gbé ọmọ bọ̀ọ̀sì fún wọn tó máa kó yóò tó pọ̀ gan. Ẹ sọ fún mi tí ìwé bá ti wà ṣé wọ́n ní kó gba àwọn yẹn gbà wọ́n á kó wọn wọ́n máa kó wọn mọ̀nàkà wọ́n máa kó wọn life and direct wọ́n apprehend gbogbo wọn. Nígbà tá a máa padà bẹ̀rẹ̀ local security wọ́n ní àárín ara wọn làwọn ti tax ara wọn àwọn tún tax ara wọn tán táwọn tún mọ́tò táwọn máa ṣẹ́tà tó máa gbé àwọn lọ́bẹ̀ ó tún yarí ó tó wá di pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ lu bàbá olóyè Sunday Ìgbòho tó ṣe tó gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó gbé tó fi tẹ tó débẹ̀. Let's put stop to this. Ẹ̀yin local government chairman ẹ̀yin state governor ẹ̀yin councillors ẹsẹ̀ntẹ́yà ẹ mójútó àdúgbò yín ẹ empower àwọn local security tó wà ládùúgbò yín
ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní 20 ni ò lè dá ọlọ́dẹ ẹ̀mí mú, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Àìmọye àwọn akọni ọmọ Yorùbá tó kí Fúlàní pé 5,000 wọn lè mú ọmọ Yorùbá míì, kí la wá ń sọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pọ̀ bí olóyè Sunday Igboho ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tọ́lọ́run bá rán ló máa dé ládé. Tẹ́ bá dẹ̀ wò lọ wò bọ̀, bàbá wa olóyè Sunday Igboho wọn náà fẹ́ jẹ olórí, wọn ò dẹ̀ sọ pé àwọn fẹ́ jẹ leader. Ohun tọ́kọ̀ sọ ni wípé kí bàbá Tinubu ṣe kọ́kọ́ ṣèyọ̀ǹda, kọ́ fún àwọn ọ̀dọ́ níyọ̀ǹda láti kíni, láti defend ara wọn. Ṣó yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ máa lọ́bì ká tó lè gba permission láti defend ara wa? Mi ì dẹ̀ blame àwọn local security tí wọ́n ń dúró fún permission náà. Ẹ wo orúkọ tó ṣẹlẹ̀ ní níbo ló ti ṣẹlẹ̀ yìí náà o. Táwọn local security kan tó treat kéèsì kan gbà kan tó ní àwọn fámìlì ẹnìkan tí tó ń jí àwọn èèyàn gbé tó ṣe oríṣiríṣi tó lọ́wọ́ àwọn local security tẹ̀, táwọn fámìlì wá dìde tí wọ́n ń sùn àwọn local security tó ń ṣe oríṣiríṣi, tó yẹ pé àwọn lára wọn lọ́sẹ̀ṣẹ̀ mọ bó ṣe paná ọ̀rọ̀ yẹn. Àìmọye problem táwọn local security wọ̀ tó yẹ pé olóyè Sunday Igboho lọ́wọ́ máa ń lò láti tú wọn lẹ̀. Yóò la fẹ́ ṣe ògùn yẹn dà? Ẹni tó operate illegally àti tó operate officially yàtọ̀ wà níbẹ̀. Tó bá yẹ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ti gbé security fún olóyè Sunday Igboho ni, ṣé o pa àwọn èèyàn máa lọ wọn ní lọ? Ó fi Ọlọ́run búra fún èmi mẹ́fíńjọ́ olóyè Sunday Igboho dáadáa, wọn ní lọ. Àwọn terrorist ni ò ní ráyè sá lọ, wọn ò ní ráyè lọ. Wọ́n lọ nítorí pé àwọn tó yẹ kó wà in place ò sí in place. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Akọni ọkùnrin bíi tiwọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kò wọ́pọ̀. Kéèyàn ní gbogbo nǹkan tí wọ́n ní yẹn, at the end of the day kó tó wá lóhùn já fún mẹ́kúnnù, bàbá mi ò lè ṣe, ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí kò lè ṣe, bàbá tó dẹ̀jẹ̀ lé mi lórí kò lè ṣe. Ìgbòho dẹ̀ ṣe, bàbá Akíntóyè ṣe, gbogbo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan náà tá jẹ́ capital jẹ́ tàwánú system tá jẹ́ stakeholder. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, information ẹ nìyẹn o. Ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní Ọ̀yọ́ state, pàápàá jùlọ Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn state mẹ́ta yẹn, ẹ̀yin tẹ́ bá lẹ́bí ń bẹ̀, ẹ tètè bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹbí yín kọ́ tètè lọ fara ṣopó. Torí pé kí ni àwọn wèrè wọ́n ti lọ ṣí márúwá wọlé. Abájọ tí márúwá tẹ́ bá wọ́ọ̀ṣì dáadáa, ẹ rí pé tí márúwá wọ́n nísìn kò tí ì ju bí 1 year to 2 years lọ. Torí pé tẹ́ bá gbọ́ iye márúwá táwọn olórí burúkú tẹ́lẹ̀ tí wọ́n ti rà kalẹ̀ lọ́wọ́ fi jujọ́ yìí, tẹ́ bá gbọ́ iye ẹ̀rọ náà wá báyìí, billions of money ni wọ́n kó lọ China tí wọ́n lọ fi ra àwọn kìnìún yẹn wọlé. Wọ́n rà ní India, wọ́n rà ní China, wọ́n rà káàkiri. Automatically allegedly a gbọ́ pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn márúwá ẹ̀gbọ́n àtọ̀hún ni wọ́n ti build IED sí lára tó jẹ́ tó máa ń ṣe gbàmù. Ọmọ Yorùbá, ẹ ká lọ dira, ẹ já lọ dira, ogun ti dé. Ẹ má jẹ́ kẹ́nìkan wọn máa tọ̀ yín pé ogun ti dé, a ní láti jára wa báyìí. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni fi ẹ̀kọ́ tọ́ná fún wa mọ́. Ẹ má jẹ́ káwọn èèyàn kẹ́yìn olóyè Sunday Igboho sí wa. Ẹ má jẹ́ kí àwọn ènìyàn kọ́ kẹ́yìn wa sí olóyè Sunday Adéníyì ọmọ Igboho sà. Gbogbo wa kò ṣe tó lẹ́bi inú wa. Èèyàn mélòó ló lè gbà kí ẹ bí ẹ̀? Tí olóyè Sunday Igboho bá jẹ́ bàbá ti ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yìí, tàbójọ́ ọmọ yín àbò jẹ́ ọkọ yín tó jólógbò ọmọ báyìí, ẹ bẹ Ọlọ́run pé kó fòṣọ lẹ́kùn kó àbí. Kí ló tàwa Yorùbá ta ya bara mú oore jẹ báyìí náà? Ládùú nǹkan tí bàbá yẹn ṣe fún wa, ládùú bí bàbá yẹn, ládùú nǹkan tó pàdánù, wọ́n pàdánù ìyá tó bí wọn lọ́mọ. Yes, wọ́n pàdánù cousin wọn kan, Ìyábẹ̀jì, may your soul rest in peace. Wọ́n pàdánù àfà.
kábíyèsí elédùnmarè ẹ̀gbọ́n olóyè Sunday Igboho nìyẹn. Wọ́n pàdánù business partner wọn tó jọ ń ṣe multi-million billion naira contracts, clean business tó jọ máa lọ ra mọ́tò lamẹ́ríkà, Dubai, tó wà lọ ra tírélà. Wọ́n lè ra tírélà 10 lẹ́ẹ̀kan náà, ìyẹn olóyè Sunday Igboho nìkan. Ọ̀rẹ́ wọn náà lè ra tírélà bíi 5 lẹ́ẹ̀kan náà. Wọ́n á ra tírélà, wọ́n á ra àwọn big machine, wọ́n á ra big car. Kò ń ṣe àwọn Corolla dílà pass dílà o. Olóyè Sunday Igboho kẹ wọnú àgbàlá olúwa mi. Ibẹ̀ ni mo ti rọ́mọ àlè Yorùbá kan tó sọ pé Sunday Igboho ebi ló ń pa ọ́n pọ̀ ọmọ ẹni Samsodium. Ẹ̀yin tẹ́ bá mọ olóyè burúkú ọmọ tó pè Samsodium mi, ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ kó rántí pé òun ò léèyàn o. Kó rántí pé òun ò léèyàn. Tó bá rò pé Sowore máa dá sí i, ó ń tọ́ra ẹni o. Because Sowore ò ní dá sí i. Ní tíẹ̀tì ẹ̀ àwòká máa bẹ Ọlọ́run tì ní. Ẹni tí ó rò ẹ́ tí ó ṣẹ̀. Kí ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tẹ́ ń farabalẹ̀ náà? Sọ́mọ àlè níyìn ni. Kò ń ṣe wọ́n tẹ́ ń wò mí ni mo bá sọ̀rọ̀ o. Àwọn tó sọ̀rọ̀ yẹn. Tẹ́ bá wọn tó sọ̀rọ̀ yẹn Lásìárò ó dàgbà jù láyé ní 30 years tàbí 25, 29. Ṣé mọ̀ pé tọ́mọdé bá ti ń mùmúkùmù ojú àsáré dàbí ojú arúgbó? That is exactly what happened to Samsodium àti olórí burúkú ọmọ tó pera ẹ̀ ní Seeking. Mi ò bá ogun wọn wí o. Ẹni tó bá gbàyàn gbà ṣòro nìyẹn máa ń rí ni ẹlòmíì máa ń rí bíi mini god ẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tó mú wòye Seeking tó lọ fẹnu kọ Sowore lọ gbálẹ̀. On several occasions tí wọ́n ti gbé Sowore ló máa ń gbálẹ̀. Mr. Sowore ìgbésẹ̀ tẹ́ gbé lẹ́yìn mẹ́ta ó dùn ẹlẹ́dàá mi lọ because you are the best candidate I've ever imagined in my life. Nígbà tẹ́ interview mi ní iléeṣẹ́ yín Sahara Reporters, mo make a statement kan gbà yẹn after mass well for our leaders tẹ́ invite mi wá sí GRA Isaac John Street ní GRA tí wọ́n máa wá sí studio yìí dáadáa. Ṣèbí company interview mi gbà kan mo lè sọ mo ní kò sí ọ̀tún tó ń jẹ́ election ní Nàìjíríà, what we have now is election. Sọ dáadáa. Ohun tó ṣe ń dùn èmi dùn fún Mr. Ọmọyẹlé Sowore ni wípé mo rí wọn ní ìrì ẹni tó ní good heart. Wọ́n ṣe wá lo good heart yẹn síbi good move. Àfi tá bá fẹ́ tanra wa nílẹ̀ Nàìjíríà tó mọ́lẹ̀ níyì. Lẹ́yìn tó bá kọ̀ ohun bàbá Tinubu pé wọn ò fẹ́ ṣe mọ́ tàbí kọ́lọ́hún gbèsè ẹ̀dí lágbára Ọlọ́run nǹkan kò sí ní ṣe bàbá Tinubu lásìkò ikú wọn ò lè dà kankan fún mi. Mo fẹ́ lè sọ níwọ̀n pàtà ẹ má jà máa tanra wa àìtí ìgbàlẹ̀ Yorùbá. Níwọ̀n pàtà dẹ̀ ti bà ẹja sì dọ́gbọ́n máa ṣe kí ni ká máa fẹsẹ̀ ẹ̀yìn múlẹ̀. Ẹ sọ fún mi tí ìwọ Ọmọyẹlé Sowore tó bá ráyè wá sọ̀rọ̀ nǹkan máa change. Nǹkan dẹ̀ tún lè máa change ó tún lè worse. In the sense that Aso Rock tẹ́ ń wò yẹn lójú tèmi o mo máa ń fojú ẹgbẹ́ òkùnkùn fi wò wọ́n. Pé ìwọ tó bá ti lè dé bàbá yìí bóyá ó ní àwòkọ́ tó gbọ́dọ̀ ṣe dandan tó bá dẹ̀ ti ṣe wá fún condition. Yes. Àbí sáfẹ́ sọ pé gbogbo àwọn tó ti ń jẹ president ni wọ́n ya wèrè ni. Aṣáájú tó dánú wọn tó pé àdéhùn òbí ó padà sí kéde. If that is the case, ẹni tó bá ti fẹ́ dance to their tune wọn mú kúrò lẹ̀. Wo Yar'Adua ikú olùpa Yar'Adua mọ̀ pé ọ̀rọ̀ gbọ́ lóòótọ́ yóò wà àmọ́ ṣùgbọ́n àwọn kan wà tó ní state secret lọ́wọ́ tẹ́wọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ nípa military abẹ́nití ẹni tí wọ́n nímọ̀ nípa ẹ̀. Wọ́n máa ń pè wọ́n ní state elders men or so. Now ẹ tù wò bàbá Tinubu sì àwọn Northerner ojoojúmọ́ ló fi ń wo kó bọ́ ṣe fẹ́ yọ wọ́n bẹ̀ yẹn either through impeachment or through coup. Kí ni wọ́n ti gbìyànjú? Òun lèmi ṣe sọ fáwọn ọmọ Yorùbá tó ń support Igbo pé
ẹ tẹ̀ jẹ́ ká kọ́kọ́ mójútó tiwa náà. Ìgbò kì í ṣe ọ̀tá wa, Haúsá ò ń ṣọ̀tá wa, bóyá kí n lè sọ pé wọ́n ń ṣọ̀tá tèmi for now. Ta lọ̀tá mi? Fúlàní ajínigbé, Fúlàní tó ń jíyàn gbé, ó ń fi tipátipá bá àwọn èèyàn lò pọ̀. Àwọn ọmọ kéékèèké tó bá mú ìyá arúgbó mi, wọ́n á báṣu tẹ̀mí àfi bọ́ lára ẹ̀. Lẹ́yìn tó bá ti lọ mu tramadol, mu oríṣiríṣi àwọn drug tó máa ń lò yẹn, tó bá ti lò tán báyìí, ojú wọn báyìí òkè ló máa wà. Orí social media náà la wà náà, ta ara àwọn ọmọ Fúlàní ọmọ kéékèèké kan tó ń yan èèyàn tó dẹ̀ yan jẹ. Tó bá jẹ́ ọmọ pa, ẹ kọ sí comment section ìyá àti bàbá wa, ṣe ti rí fídíò yẹn àbẹ́ ẹ̀ tí ì rí? Tẹ́ bá dẹ̀ tí ì rí, ẹ DM mi kí n send ẹ̀ sí yín. Can you imagine? Ìdá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó akóbídé bá máa bọ́ sí ìpele kejì. Ẹ má gbàgbé o, ẹ má gbàgbé ọ̀rọ̀ márúwá tí mo gbé wá, kò ń ṣeré o. Olóyè Sunday Igboho ní ká sọ fún yín pé kò ń sọ̀rọ̀ eré o, ẹ má rí bí eré o, reality ni o, confam ni o, reality. Ó wá kù sí, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Kódà ẹ ká ṣe báyìí.